ìyá yín ẹ mọ̀ kan tó ń ṣe ẹ mọ̀ pé fìjà bí mo bí nínú ogun lógo wà o òkè ẹ mọ̀ pé òjò lẹ ṣe àbí ẹ má wọrí wọn ò lè sanwó yẹn náà 23 billion ṣé nàìjíríà lẹ́fẹ́ kó bá yín san ni àbí Tinubu àbí tani ẹ lè san èmi ti bímọ congratulation bẹ́ẹ̀ tí ni mo rò pé mo máa gbẹ́jọ́ kódà ọmọ ni mo padà gbẹ́jọ́ wèrè tó ní mo máa mú làkókò gan kódà ọmọ mélòó ló ti bí orí yín burú ó yá mo fi ń jà mo gbogbo ògo ní mí náà celebrity èmi náà ti lùyàn rí ó yá òjò lẹ ṣe fún mi kàtà ife gidigbo ló jà gbogbo blow tí mo sọ ṣé ẹ̀ka ni any blow tí bá ti sọ kò bá jọ̀wọ́ ló bà kò bá jẹ́ èjìká kò bá jẹ́ anywhere na counting why they no count my blow òjò lẹ ṣe o then ẹ̀yin tẹ ó sì mash owó mi gbogbo owó streaming mi 200 million gbọ́dọ̀ wà káǹtì mi o àwò ẹ fún mi lówó mi o ẹ bá fẹ́ kí wò pẹ́pẹ́ pọmọ wíìrì pẹ́ni tó ń wò ó ti yé yín èmi ti bímọ o.